Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Mo kí gbogbo wa ní gbogbo ayé ibi tí a bá wà pé a kú ọjọ́ ńlá ìní. Ọlọ́run ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ọlọ́run ọba yóò dá ọmọ ẹnìkọ̀ọ̀kan wá sí àti ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run ọba kò ní fi ọwọ́ bàjẹ́ sí. Ọlọ́run yóò kún wa nínú gbogbo àdáwọ́lé wa. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi pátápátá, Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ kó èrè oko kẹ́ kó délé. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà kò ní lè mẹ́ni kankan nínú wa. Ohun rí bó ṣe ń rí ni sẹ́yẹ́jẹ́ Allah bá rẹ̀ ń sórí ìṣura. So báyìí kò ṣe rí, báyìí kò ṣe lè tó. Ọlọ́run ọba lọ́ba àdẹ̀kùn yóò padà mú ìdẹ̀kùn sí ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Mo fẹ́ yànnàná ọ̀rọ̀ tí mo gbọ́ ní àárọ̀ kùtùkùtù èní. Ọ̀rọ̀ náà fọwọ́ kàn mí lẹ́mìí púpọ̀. Kí sì ni ọ̀rọ̀ náà? Mo gbọ́ wípé wọ́n ní Zubairu Muhammad Taofik lọ́ba ní ká. Wọ́n ní ó ń bú àwọn wòlíì Ọlọ́run ní Ìlọrin. Gbogbo ọ̀nà ìbàjẹ́ lẹ̀ ń sàn wá kalẹ̀ káàkiri fún mi. Wallahi kò dà mí láàmú àbí tó bá tí mo bá ṣe nìkan ló kù. Ṣùgbọ́n tí mi ò bá ṣe, ẹlẹ́rù ni ó gbẹ́rù rẹ̀. Wallahi ẹlẹ́rù ni ó gbẹ́rù rẹ̀ nígbà tí mi ò bá ti ṣe. Ilé Ìkọ̀rọ̀ nílọrin ó jẹ́ ilé tó yẹ pé loyalty mi wà pẹ̀lú wọn gidi gan, torí pé nígbà tí mo fi wà ní kékeré, Ọlọ́run ní kí n kọ́ ìmọ̀ látara wọn. A jọ gbé ibì kan náà. Ara ilé tí mò ń gbé ní mọ́sálásí wọn nìyí. Dámà tó ń sọ pé háàdì mi kì í pé nínú ká náwó, àmọ́ nínú ká ná ara ká ṣe hídímọ́. Mo mọ̀ pé tí wọ́n bá níbi tí wọ́n bá ń kọ́ sí orúkọ mi, wọ́n wà nínú àwọn háàdì mi inú ilé yìí, nínú Ilé Ìkọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn àfáà mi Alhaji Abdulrazak Abubakar wọ́n wà ní Zaria. Èmi pẹ̀lú àfáà Abdulrazak lájọ mọ́ ṣe itikaf ní gbogbo ọdọọdún. Èmi pẹ̀lú wọn pẹ̀lú Aliu Sufi. Kò tó di pé àwọn àbúrò mi, àwọn àfáà mi táwọn náà tó wá bẹ̀rẹ̀ sí máa join wa tá a fi jọ máa ṣe. Ìyún Alhaji Abdulrahman àti Alhaji Abdulgani níwọ̀n bá tọ́lọ́run bá fún kálukú lágbára láti ṣe tá a fi jọ ń ṣe. Bákan náà mi ò lè gbàgbé ọ̀kan nínú àwọn àbúrò wa. Ó tilẹ̀ jẹ́ pé Ògbómọ̀ṣọ́ lòun kì í sí Ìlọrin. Mukadam Abdul Yakin Bello ilé Àrẹ̀mọlé. Àwọn tá a jọ máa ṣe itikaf yẹn tọ́lọ́run ní ká wọra wa. Àwọn Ilé Ìkọ̀rọ̀ yìí náà sì lè máa jẹ́rìí wípé háàdì mi àwọn ẹni Ọlọ́run ni wá. Kò sọ̀rọ̀ aburú nípa àwọn ẹni Ọlọ́run lẹ́nu wa. A ò sì wá aburú fún àwọn ẹni Ọlọ́run ní gbogbo ààyè, ní gbogbo ọ̀nà. Bàbá wa Abubakar Abáyàwó Agbáde, ó dá mi lójú pé tí a bá déwájú wọn, wọn ò ní sọ wípé èèyàn rádaràda ni wá. Àwọn ṣùgbọ́n èyí tí wá nù tí wọ́n fà wá lọ́wọ́ láti fi Ọlọ́run wá ká fi lọ wá. Kí ló wá fẹ́ mú wa tá a fẹ́ sọ pé a fẹ́ wá máa bú Ìlọrin ká sọ pé kò sí wòlíì ní Ìlọrin náà. Bàbá àwọn Alhaji Abdulrazak kan tó jáde láyé, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ tó bá pè mí pẹ̀lú wọn nìkan, mò ń ṣẹ̀ṣẹ̀ ń rí ni. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mò ń bá wọn pàdé lójúran. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ fún mi even lọ́wọ́lọ́wọ́ lórí ìrìn àjò t'Ògbómọ̀ṣọ́. Mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú màhámúlà tọ́lọ́run ní ká jọ máa ṣe pẹ̀lú wọn tí a ti ṣe sẹ́yìn. A ò balẹ̀ jẹ́. Kí ló wà mọ́ ohun tí màá fi wá mọ̀ bú àwọn ènìyàn Ọlọ́run. Bàbá wa Shehu Isa Mukadam Isa ni wọ́n pè wọ́n, ilé Ológbòmọ̀ṣọ́ ní Pàkátà. Ẹni tó bá mọ̀ wọ́n dáadáa kọ́ lọ rí bí wọ́n léèrè ni pé báwo ni mo ṣe jẹ́ lọ́dọ̀ wọn. Àwọn àfáà wa ni gbogbo wọn. A nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú wọn. Wọ́n sì fẹ́ràn Ọlọ́run lára wa.
báwo ni màá ṣe wá sọ pé mo fẹ́ bú Ìlọrin. Lẹ́yìn bẹ́ẹ̀ bàbá wa Àgbárígìdòmà kọ́lọ́ba kó bá fọ̀run kẹ́ wọn Sheikh Hamzat lónìí tẹ́ bá lọ rí béèrè lọ́wọ́ àwọn ọmọ wọn Sheikh Abdulrafiu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ fún yín níwọ̀nba báwo ló ṣe jẹ́ láàrin wa pẹ̀lú wọn, báwo ni màá ṣe wá jókòó kí mo ní mo fẹ́ mọ bú Ìlọrin. Ká tó wá pé àwọn tó yẹ pé ọ̀rẹ́ ni wá tàbí ọ̀rìn jáde pẹ̀lú wọn tàbí ṣeré nígbà kékeré wa tàbí dàgbà. Tí mọ́ àwọn bàbá Belgore alẹ́ kéré gidi gan nígbà náà, gbogbo ìgbà tán fi wà ní Jos, tán fi wà ní Búkúrú lọ́nà Sáwẹ́ngídá, a máa wọnú compound wọn lọ dáadáa pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. A rí orí Ọlọ́run bá lára wọn, kí la fẹ́ rò débẹ̀ tá a fi bù wọn. Onítọ̀hún wá fẹ́ ṣe ìbàjẹ́, ó wá tẹ̀ látẹ̀jáde láti mọ sọ wípé èmi Zubair Muhammad Taofeek wípé mò ń bú àwọn àáfàá Ìlọrin, mò ń yẹ̀yẹ́ wọn, mo ní Ìlọrin ò ní wòlíì kankan. Bàbá wa Sanushehu ó dá mi lójú wípé ẹ̀yin gan ó lè mọ jẹ́rìí mi níwọ̀nba nípa iyì àti àpọ́nlé tọ́lọ́run ní kí n mọ fáwọn tó bá jẹ́ àwọn ẹni Ọlọ́run. Nínú orí tí Ọlọ́run bá ṣe fún mi tí mo máa dúpẹ́ fọ́lọ́run bá fún ni pé gbogbo ẹni tọ́lọ́run bá ti ní kó kíú já báyìí mo máa ṣe àpọ́nlé fún wọn, máa ṣe yìí fún wọn. Ọlọ́run bá gan náà sì mọ̀ bẹ́ẹ̀, àwọn tó sì súnmọ́ mi náà wọ́n dẹ̀ mọ̀ bẹ́ẹ̀, àti pé wọ́n lórúkọ yóò dògbò. Kí ló fa gbogbo ìbàjẹ́ mi? Anyway, mo ti máa ké tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbọ́n, mo ti máa sọ fún yín, mo ní èmi ni mo ríra mi, mi ò rẹ́nìbọ̀dì mọ́ lórí ìrìn yìí o, mo ríra mi ni o. Inú tèmi lè mímọ̀ mi ọmọ ní ọmọlàkejì mi, mo ń ké gbogbo ìgbà, àwọn èèyàn kọ̀ mọ́ gbọ́. Bàbá wa Sanwó-Olúṣehu wọ́n jẹ́ kí ìfẹ́ àwọn ẹni Ọlọ́run kó jókòó sínú ọkàn mi gidi gan. Bẹ́ẹ̀ ni bàbá wa Àbùdú kọ́lọ́run bá kọ́ fọ̀run kẹ́ wọn, Ọlọ́run nìkan nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi, mi náà sì nífẹ̀ẹ́ Ọlọ́run lára wọn. Nígbà tí wọ́n jáde láyé, àwọn tó bá mọ̀ níjọ́ náà lọ́dọ̀ mi nígbà tí mo wà nílé tí mo wà lẹ́kìn tó kó débi tí mo wà yìí, àwọn náà mọ bí mo ṣe rí lára mi ní bàbá wa Àbùdú. Mo gbádùn Ọlọ́run lára wọn. Bàbá wo oníwàásí àgbáyé, èmi mo mọ oore tí mo máa ń jẹ nínú àwọn wáàsí wọn àti àwọn àdúrà tí wọ́n máa ń fi sílẹ̀ tó jẹ́ ká mọ̀ wípé kéèyàn ó jókòó tọ́lọ́run ọba oore ńlá ni. Bákan náà ìlànà bàbá wa Kamaldeen Al-Adabi, súnmọ́ billahi lazi la ilaha illa huwa, èmi pé wọ́n jọ jókòó báyìí tán sì fún mi pé lágbájá lọ́mọ sàǹkan báyìí, lọ́mọ sàǹkan báyìí. Torí pé kíni? Torí pé kọ́ ọmọ bá kó ayé lẹ́kàn, mọ́jẹ́ kẹ́nìkan kọ́ dẹ́ ẹlẹ́rù ìdìmọ́ṣẹ́ Ọlọ́run bá tó ń ṣe ìgbà tí ó wúlò fún ẹ ń bọ̀, ṣùgbọ́n jókòó kọ́ lọ́ọ́ rí mọ́ ṣe, wàláhì iṣẹ́ tán fún mi ló ń ṣe, mo sì ṣe, mo sì gbádùn rẹ̀. Ọlọ́run bá ọba wa gba àbọ̀ wọn, gbogbo iṣẹ́ dáadáa tán ṣe sílẹ̀ kọ́lọ́run bá kọ́ mọ́jẹ́ kó bàjẹ́. Ṣé mo wá ní mo ṣe pẹ̀lú àwọn ilé kọ̀rọ̀ níbi tí mo ti ń bọ̀, mo wá fẹ́ sọ pé ilé kọ̀rọ̀ ló fẹ́ sọ pé àwọn ṣe, mo ṣe wá ṣeun, wọn ò wá ní àlákà kankan pẹ̀lú àwọn Sheikh Adam Al-Ilory débi pé wọ́n fi sọ pé bóyá mo fẹ́ ní nǹkan against wọn. Sheikh Yahaya
mo láwọn ọmọ ọ̀rẹ́ mi mo sì láwọn àna mi tẹ́lọ̀ rí kí ó lọ́dọ̀ wọn tọ́lọ̀ ní ká wọra wa tọ́lọ̀ ní ká fi fẹ́ràn ara wa mo á wá bó sórí agbábí mo á wá pé mò ń bú lọ mi báwo la fẹ́ ṣe jọ wòra wa àbí pé ojú wo la fi mọ wòra wa wọ́n ń bẹ nínú àwọn tó yẹ pé sàlámù àlékún kí lẹ mọ̀ nípa ẹ̀sìn mi yìí kí lẹ gbọ́n pa ẹ̀sìn mi yìí ibo náà ti gbà bóòlù ṣe rí ádàdí wo nìyẹn ń sà tá a jọ wọra wa báyìí díbà ti ṣe sọ̀rọ̀ yìí tí màá fi wá mọ̀ sọ pé mò ń bú Ìlọrin ẹ̀yin tẹ́ sọyún káàkiri ẹ̀yin nu Ọlọ́run bàbá Sànú Ṣéhù wọ́n gbin orin kan sí mi nínú ọkàn kódà tó bá yẹ kí wọ́n bá wà lójú oorun ni tí wọ́n bá ń play rẹ̀ Ọlọ́run mọ́ ta méjì tó yẹ pé màá mú sí wàláì Ọlọ́run ta méjì tó yẹ pé màá tún dìde máa kọ orin yẹn Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini ká gbìyàn sórí ọ̀nà Muhammad ọ̀rọ̀ wọn lọ́rùn ju ká gbin su àtẹ̀gẹ́ lọ ọláwọn ta ni àwọn afá wa wọ́n ṣàdúrà fáwọn afá wa orin yẹn jẹ́ kí n fẹ́ràn wọn tí mi ò mọ bí ìfẹ́ràn yẹn ṣe tó nínú ọkàn mi mo lápẹ̀lẹ́ fáwọn ẹni Ọlọ́run mo sì mọ̀ pé wọ́n dúró tì mí wọ́n sì níbẹ̀ lọ́n fún mi mo dájú sọ̀rọ̀ nù lọrin nínú sọ tàwọn táwa pẹ̀lú wọn lọ sí tọ́jú àwọn Haúsá àwọn Fúlàní àwọn èdè míì lójú ọ̀nà fẹ́ra ẹ wá dìde ẹ wá bẹ̀rẹ̀ sí máa lòdì ṣèbàjẹ́ kálẹ̀ káàkiri kí ló dé lẹ́nu kan bí ijọ́ mélòó kan òbúkọ dé òórùn dé lẹ́nu kan bí ijọ́ mélòó kan yín nísìnyí òbúkọ dé òórùn dé ìgbà náà lẹ tó wá mọ̀ pé àsìkò propaganda yín ti dé àsìkò tẹ fẹ́ yẹ̀yẹ́ mi ti dé tẹ fẹ́ bú mi tẹ fẹ́ ṣe kí ni wọ́n láìkọ́ náà kankan lára mi no wọ́n láìkọ́ ṣe kankan lára mi yóò mọ ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mo ti prepare mind mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni mo máa sọ pé 1 man battalion ni mi 1 man riot ni mi ò kí wọ́n èyí tí wọ́n máa ń ṣe nǹkan mi so lágbáyà kó làkàṣèpè kó àtìlẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ronú pé nìkan tẹ̀lé mi àbẹ́nìkan wà pẹ̀lú mi no so kí ni wọ́n fẹ́ sọ kí ni wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ hù níwá ní tó fẹ́ jẹ́ tuntun lọ́dọ̀ àwọn ará òde ní ìsìn ló fẹ́ mọ jẹ́ tuntun lọ́dọ̀ wọn kálukú ló bí ìwà rẹ̀ jáde fáyé kórì ìwà tèmi ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti fi soso tí mo ti fi para tí mo ti dá kọjá wàláì tàláì ìbàjẹ́ nìkan nínú tó jẹ́ ibi tèmi wàláì tó láì kò ní jáde àmọ́ pẹ̀lú wọ́n nínú tí a bá ṣe ìbàjẹ́ mi lọ́nà tí ó gbà fi dáa tí a bá ṣe ìbàjẹ́ mi lọ́nà tí ó gbà fi dáa mi ò ní ṣe ìbàjẹ́ rẹ̀ máa sọ tó hù ní ìwà ni màá sì mọ̀ búra sí i màá sì mọ̀ búra lójú gbogbo ayé bí kálukú ṣe jẹ́ màá mọ̀ sọ màá sì mọ̀ búra wàláì tẹ́ bá gbé irọ́ nípa yín náà bú bí mi náà ṣe ń bú mo ṣe ń wí náà ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ ẹni tó bá ló wù òwúwo wọn bá tó fẹ́ lò ló gbé dání náà súnmọ́ bí láìláì láwọ́ aláṣàdúà fún ẹ olókèrè ó jẹ́ kán fi èpè gíngíní kán fi dán wò kó bí ti ṣe rí lára àwọn nǹkan tí mò ń sọ dá mi lójú ni mo ní confidence ọkàn mi balẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ àti gbogbo nǹkan tí mò ń ṣe mò ń sọ fún yín pé ó wu Ọlọ́run pẹ̀lú nǹkan tí mò ń ṣe ni Ọlọ́run sì padà mọ yẹ̀yẹ́ àwọn tó fẹ́ yẹ̀yẹ́ Ọlọ́run sì padà mọ fi àwọn aláìdá hàn látàrí bí ìrìn àjò ti ṣe rí Ọlọ́run ti fi hàn èmi mọ̀ ọ́ sínú mo sì mọ̀ ọ́ síkùn èèyàn ń sọ̀rọ̀ mi láburú láàárọ̀ tí mo jókòó tí báyìí tí mo pọ̀ sọ̀rọ̀ mi láburú láàárọ̀ màá sì tún gbé tó jẹ fún lọ́sàn-án mọ̀mọ́ tó bí mi lọ́kọ́ mi bẹ́ẹ̀ ní tí ara ilé rẹ bá ro ìkà sí ẹ ìwọ ro ọkà fún kójé kó jẹ bí epo rẹ ò bí omi rẹ ò bí èlùbọ́ rẹ ò bí iyọ̀ ò bí ewédú rẹ ò bí wàhálà rẹ lásán gan yóò padà béèrè kí ló fẹ́ dára ẹ láàmú fún
àdàbí ó jàdú ojú ìpè lọ. Jẹ́ kí àdàbí kọ́ mọ síwájú nínú gbogbo nǹkan tó máa ń ṣe. Màmá tó bí mi ló sọ bẹ́ẹ̀ fún mi. Màmá mi ò sì ṣèbàjẹ́ nìkan níwájú mi rí, kódà tó ń ti pé mo padà wá rí náà rí ìbàjẹ́ tí wọ́n ṣe fún màmá tó bí mi, àmọ́ wọn ò ṣèbàjẹ́ nìkan níwájú mi rí. Wallahi alazim summa billahi allazi la ilaha illa huwa kọ́nà ọba kó wà mí fọwọ́ kẹwọn. No day pass by tí wọn kì í sínú àdúrà mi. Àlàmísì kan ò lè kọjá tí wọn kì í sínú ojoojúmọ́ ni. Òtíjú àlàmísì yẹn dedicated day ni fún wọn tí ò lè kọjá kí wọ́n ṣàdúrà fún mi. Èmi ń rọ̀ wá ní gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà nílọrin pátápátá. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba. Mi ń sọ̀yájú o, ẹ má jẹ́ kẹ́nìkan kọ́ bà mí lórúkọ jẹ́ lórí ẹni tó bá ní mo sọ nǹkan báyìí kó gbé jáde kó wá fi hàn yín pé tí mo sọ yìí. Àwọn tán tasẹ̀ àgẹ̀rẹ̀ nínú àwọn ọmọ Ìlọrin ayọ́ fún wọn pé lágbájá ó tasẹ̀ àgẹ̀rẹ̀ ó tasẹ̀ àgẹ̀rẹ̀ ó tasẹ̀ àgẹ̀rẹ̀. Ẹ má wá yẹ̀yẹ́ àwọn àfáà wa, ẹ má wá yẹ̀yẹ́ ọba wa nílùú wa torí ẹ̀yin gan fúnra yín ò ní gbà ká yẹ̀yẹ́ àwọn àfáà yín, ẹ ò sì ní gbà ká yẹ̀yẹ́ ọba. Ṣé lẹ́yìn wá láàrífín, ṣé lẹ́yìn lèébú? Ọlọ́run ọba gan náà ti fààyè rẹ̀ lẹ́nà wọn ni ẹ mọ̀ bú Ọlọ́run ọba wọn tó tẹ́ bá bú tiwọn táwọn náà bá bú tiyín wọ́n lè bú lọ́nà tí ò ní gbàdùn mọ́ yín. The same thing àkàwé ni. Àṣírí tó wà glaring àwọn láwọn videos aláwọn evidences ta ní àti àkọsílẹ̀ tí kálukú wọn tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó pé wọn wà àlàáfíà fún wa. Àwọn tán wù ìwà gangan la sọ ọ̀rọ̀ bá. Kò sẹ́ni Ọlọ́run lára yín. Ẹ̀yin yìí gan ẹ tún jẹ́ ìbànújẹ́ fún ìlú Ìlọrin. Wallahi mi ò sọ pé mi ò sọ yìí. Àmọ́ pé máa wá sọ pé Ìlọrin wò kò sí wòlíì Ọlọ́run bá nílọrin. Àwọn onítọ̀hún kókó sẹ́nu rẹ̀. Mi ò wí o. Tó bá lè mo wí òun ló máa ibi tí mo wí ṣùgbọ́n bí mi ò ṣe wí tó ní mo wí òun nu Ọlọ́run ni. Mo fà lọ́lọ́run lọ́wọ́. Lẹ́yìn bá mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pè mí. Tèmi ní pé mo ń bẹ gbogbo àwọn tó wà lára yín lọ́rin o, ẹ ṣèwádìí dáadáa kò fínífíní. Alápọ̀nlé mi ni mo ṣe àpọ́nlé fún Quran tó pọ̀. Àwọn tó bá súnmọ́ mi dáadáa tán bá mọ̀ mí wọ́n mọ̀ pé láàláàláàláà mi fi iṣẹ́ Ọlọ́run ọba mi fi ṣeré. Àwọn tó sì jáwọ́ ẹni Ọlọ́run ní ẹ̀yìn wallahi kódà kí wọ́n ṣe bàtàbàtà àti ìrìn àjò lóríṣiríṣi àti rí àwọn tán ṣe torí Ọlọ́run àti rí àwọn tán ṣe torí ayé àtọ́ àwọ̀ torí rẹ̀ kágbé sẹ́rẹ́ àfà tí ń lọ ìtorí ayé nífẹ̀ẹ́ sẹ́rẹ́ àfà tó lọ oníranù sẹ́rẹ́ àfà wallahi tàlà ò ṣe. Hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kan nínú ètí wọn jẹ́ pé dẹ́rù bà wá pé ẹrú lé wọn ti ṣàbúrú látàárọ̀ kò ṣe lọ́sàn nígbà tó bá ṣe kẹ̀kẹ́ tó bá kú lọ́wọ́ bá sọ dé èèyàn rèé. Èèyàn sì lè máa ṣe dáadáa láàárọ̀ lọ́sàn-án sí ọ̀rọ̀ rẹ tẹ́ mọ̀ pé àkùsírù rẹ o ẹni Ọlọ́run ni kódà ọmọ ṣe wàhálà jáde ní mọ̀ ṣe kí nígbà tó bá kú gbé ní jájọ́ bá ṣe báyìí náà bá mọ̀ ṣiṣẹ́ náà náà bá gbẹ́sẹ̀ sí ṣiṣẹ́ náà. Hadith Ànábì ni ìyẹn náà tún kọ́. So kí ni nǹkan tí mo fẹ́ fà jáde níbí ni pé ìyẹn tó fún mi láti lè mọ̀ sọ̀rọ̀ aburú láti lórí pé ń tà fà kàn ṣe. Kí ló wá mú títè yìí tí mò ń ṣe ní tìlú Ògbómọ̀ṣọ́ mi ò ní yé kọ́ lórí fún ẹni tó lọ́n bá ní kó la etí rẹ̀ láti gbọ́. Mo bá irọ́ àti àbùsí níbẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní nǹkan tí mi ò mọ̀ tán pè mí sí kí n wá rí kí n wá mọ̀ tí mo wá bá àbùsí níbẹ̀ tí mo wá bá irọ́ níbẹ̀ tí mo wá sọ fún wọn tán láwọn ò gbọ́ tí mo ní yọ ọ́ lẹ̀ nígbà tó lọ́n wá ní kásìkò tó tọ́ wá yọ ọ́ lẹ̀ ni mo wá ń rán wọn létí ni wọ́n á ń fọlọ́pàá lé mi kiri lọ́fẹ̀ẹ́ torí ọlọ́pàá àkọ́kọ́ tán fi lé mi kálẹ̀ káàkiri ló fi fẹ́ lójú. tó wọ́n bá destruct meeting dáadáa lọ rí ṣe lẹ́tà tí mo kọ lọ sọ́dọ̀ àwọn àyímọ̀ kó ní bí gbogbo nǹkan tó bí ilẹ̀ yìí náà. obstruct ẹ̀ wọ́n sì pẹjọ́ wọ́n pè wá lọ sọ́dọ̀ àwọn àjọ àwọn ọlọ́pàá. Kíní yẹn mí ni ẹ o adọ́dọ̀ ọlọ́pàá tán láti gbọ́ pé wọ́n ti ṣerú rẹ̀ bí ẹ̀ẹ̀méje
tí táwa wáyé lọ́jọ́ lẹ́ẹ̀kẹjọ kálukú ọlọ́rẹ́ máa tọrọ àforíjì lórí tó sọ lórí Zubairu Muhammadu kálukú ọlọ́rẹ́ máa tọrọ àforíjì lórí nǹkan tó máa sọ lórí Zubairu Muhammadu Taofeek kálukú ọlọ́rẹ́ sọ ara rẹ̀ o ibi mi ò sọ̀rọ̀ aburú kan mo gbọ́ oríṣiríṣi láàárọ̀ lọ́sàn-án ń pe lágbájá lẹ́jọ́ ṣèkínní lẹ́jọ́ ṣèkínní báyìí ṣèkínní ó bí gbógiri ọba lanu ni wọ́n náà gbà ò lè láyé kó wọ́n kiri then what do you really want to do? Yorùbá náà lè sọ pé tọ́lọ́run bá ti fi ọ̀tá ẹni tó bá ti fi hàn ní kí ló ṣe kílẹ̀ wí ó lè pààyàn mọ́ ni àti dé stage ká lọ́mọ ọmọ pé tá a bá kú tán nafsi kálukú ọmọ du orí ara rẹ̀ ni kí ni wọ́n ń ṣe mí tí màá fi gbọ́ngbọ́n tó gbọ́ pé ẹ lágbájá lọ tọ́dọ̀ Yunusa tàmọ̀dó lọ and so meaning what is their choice títí wọn ni ok ṣé wọ́n fẹ́ dìbò ni Yunusa mọ̀ kú oríire o ó tún ti rí àwọn candidate kan kún candidate wọn bá dìbò sọ́tán lílọ kírun lẹ́yìn rẹ̀ ní ìṣó ti jẹ́ kọjá ìmáàmù Ògbómọ̀ṣọ́ nù you are lying you are going wàláì wà lọ súnmọ́ bí láìláìláìláìlá wà lọ ìtẹ́ ìfẹ́ gbọ́ ti múnú bí inú ti mórí fọ yín ṣé kò ti tó yín báyẹ tó ti ṣe wàhálà tí wàhálà tó lórí wọnú ilé lọ́ba níkà àwọn ìdílé mi ń bẹ lábẹ́nú bẹ́ẹ̀ ṣe fọ́ wọn lọ́nu lábẹ́nú tẹ fọ́ ìdílé kálẹ̀ káàkiri ọmọ inú ilé ta lélẹ̀ ẹ lọ rí bá bàbá ẹ ọmọ inú ilé ta lélẹ̀ ẹ lọ bá yẹ ọmọ ẹ lọ rí bọ́kọ ilé ẹ lọ rí bá bẹ́ẹ̀ lórí mi lẹ́ti bẹ̀rẹ̀ nígbà tẹ bẹ̀rẹ̀ pẹ̀lú obìnrin tó wà lọ́dọ̀ mi. mo ń sọ fáwọn èèyàn wọn ò gbọ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yàtọ̀ sọ̀rọ̀ pé Yunusa jẹ ìmáàmù ò jẹ ìmáàmù àwọn tá fẹ́ lo Ògbómọ̀ṣọ́ ń lo Ògbómọ̀ṣọ́ àṣírí lílò rẹ̀ ní ń dà wọ́n láàmú pé táṣírí bá tú níbo làwọn ò fi ojú sí wọ́n sì ṣetán láti ná gbogbo tó bá fẹ́ gbà láti pé kí Yunusa wà bẹ́ẹ̀ àmọ́ wọn ò lè rí nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run retí wọn nínú àwọn ṣé ti Fíráúnà náà ṣe kó jù báyìí lọ ṣé ìtàn ṣe kò fi hàn ìtàn fi hàn kí ni ò pera rẹ̀ tán kí ni ò hù níwà tán no kí ló lé bẹ́ẹ̀ nísìn kí ni ń dùn kí ni ìmọ̀ tí ń dùn mọ́ wọn nínú nísìn ìmọ̀ tán celebrate kálẹ̀ káàkiri tán gbé sí social media bàbá àwọn ti gbé lọ́ba bàbá lọ́ba níkà ti wá kírun ó ti wá kírun ní wọn lẹ́yìn Yunusa à ń so mọ́sálásí tí bàbá yòó ti ń kírun kan tó fẹ́ àbí kan tó bí ìyá tó bí Yunusa that is it wọ́n ti ń kí kan tó bí ìyá tó bí Yunusa gangan ti ń lo mọ́sálásí yẹn lẹ́kúlá jẹ́ fẹ́ jẹ́ nǹkan tuntun tó bá lọ síbẹ̀ gbogbo yín nínú làákà yẹn wá rò pé bàbá wọn sọ fún yín pé làákà wọn iye wọn ló pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣé ká rí ni mọ́ ni nípò imam ni so ok tẹ bá mọ̀ túmọ̀ àtẹ́wọ́ tí mo pa fún yẹn tẹ bá mọ̀ túmọ̀ rẹ̀ you won congratulations bàbá lọ́ba níkà ti lọ rí kírun lẹ́yìn Yunusa ọ̀tán ẹ sì lẹ́fẹ̀ẹ́ gbọ́ lọ́ba níkà ẹ lẹ́fẹ̀ẹ́ gbọ́ Zubairu ṣé tẹ bá fẹ́ gbé wọn sórí ètò ńgbà tẹ gbé wọn sórí social media ní ìsinsẹ́ ẹ wá dákọ̀ lọ́ba níkà bẹ́ẹ̀ dákọ̀ Zubairu àwọn àbòsí ṣé ẹ ò dákọ̀ lọ́ba níkà bẹ́ẹ̀ ò dákọ̀ Zubairu. kí ni ìdùnnú kí ló ẹ dákun ẹ bá mi bí wọ́n léèrè pé kí ni ó fà jáde kí ló ní í ṣe pẹ̀lú wípé ọmọ ilé Ayélára ni kì í sí ilé Ayélára very good ẹ penetrate fúnra ara yín lẹ́lọ́ rèé mú bàbá Zubairu Muhammad Taofeek jáde ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ abọ́jẹ́ tó padà tó lọ rèé fi wọ́n ayé àbí ìrun tó lọ rèé kétíkè ṣe pé wílíìlì tí ẹ pé nínú ọkàn wọn ni ẹbí wọn léèrè pé tí òun náà ti lọ rèé kírun jímọ̀ kan yìí
condition ara wọn níjó ní èyí tó jẹ́ pé lẹ́ǹkùlé wọn ni láti bẹ̀rẹ̀ tí wọ́n fa wọn lọ kẹ̀ tí wọ́n manage tí wọ́n fi lọ rè ẹbí wọn pé ọ̀sẹ̀ ké lónìí tán ti lọ rè kírun jímọ̀ tí wọ́n fi wá kó látòdì di irúkú yẹn tán fi wá gbé wọn wá sí ọjà àgbo ẹ̀yin lẹ́yìn mọ́tẹ́fẹ́ gain pẹ̀lú ẹ̀ kò sí tọ́kàn bàbá yùn ó ti ṣiṣẹ́ tiẹ̀ àtẹnitàn lọ́lọ́ lè sílẹ̀kùn rẹ̀ pé kọ́ máa bọ̀ ẹ̀yin lẹ́ẹ̀kan tó ń dáràn kọ́ràn nígbà tó bá lọ tán níbo lẹ fẹ́ fojú sí nígbà Yunus bá lọ tán níbo lẹ fẹ́ torí pé Yunus ọ̀lọ̀ confam so èrò ọtí ẹ̀ bá yín pé mo sọ pé Yunus ọ̀lọ̀ kí ló kù tẹ́ fẹ́ ná tẹ́ ẹ̀ ná ẹ ti ná oògùn ẹ ti ná agbára ẹ ti ná ìbàjẹ́ ẹ ti ná gbogbo ẹ̀ gbogbo ayé tún rí yín pé oníbàjẹ́ ni yín tẹ́ ẹ̀ bá ṣe oníbàjẹ́ bó o lẹ ṣe tẹ́ ẹ̀ fi ń ta tinú ilé tí yín finú ẹ̀dẹ̀ yín lẹ̀ bọ́ sínú ilé onílé lórí àṣẹ ìmámù òṣè ìmámù gbogbo ẹ̀yin àfọ̀nìráwà rí gidigidi àti ní kéékèèké àti ní kókòkó ẹ wá tú eléyìí ní ìsìn fún wa nínú tírà kò jẹ́ pé kò jẹ́ sí nǹkan tẹ́lẹ̀ wí jáde tẹ́lẹ̀ tó ń gbà tó yẹ pé ìpéjọ yín ìgbìnrin ọ̀tẹ̀ ni but it never shakes me at all not even for once mọ tí mo fi ju ìyálà ìyá baba ńlá baba plans wọn lọ wọ́n make sure pé wọ́n rí pé mi ò sí nílé wọn bá wù ọmọ kankan lókàn pé mo lágbára mo lówó mo léèyàn ní tí mo fẹ́ ṣe ní ìsìn kán wá ṣe lójú mi ẹ mọ̀jọ kọ́ yà yín lẹ́nu pé kódà mo lè káwọ́ gbéra báyìí kí n máa rẹ́rìn àmọ́ àwọn náà mọ̀ pé kò ní rọgbọ àbúrò mi kan sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kan ní bọ́dáwò kí ń jalè bọ́dáwò kí ń jà bọ́dáwò kò kí ń ba kéèyàn jẹ́ ṣùgbọ́n agídí yìí náà ni bàbá mi ni mo fi jọ ṣé ẹ ti rí fídíò rẹ̀ nítan ní àwọn lágídí ń tàwọn ń táwọn báyìí lórí òótọ́ kò sí kódà kò sí nǹkan táwọn ò lè ṣe lọ́jọ́ ti tòní tán bá ní kí wọ́n tún sòótọ́ ọ̀rọ̀ mọ́ kí ni nǹkan tó mìíràn wípé pé àwọn kọ́ ni wọ́n ń sọ̀rọ̀ nǹkan kìbọ̀ wọn lẹ́nu ni wọ́n ń sọ nǹkan kìbọ̀ wọn lẹ́nu ni wọ́n ń sọ àwọn kọ́ ni mọ́ the video is there when he was agile pé báwọn ti ṣe rí ni n ò déédéé sọ bẹ́ẹ̀ nígboro Ògbómọ̀ṣọ́ a ó rí ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́rìí pé bí wọ́n ṣe rí nù mo rí ìyá àgbàlagbà tó sọ láàfin pé ṣé lọ́ba ní Kánú bàbá yìí wá kákìrà abákẹ́ra níjọ́ tí mo ti gbọ́ pọ́ mọ́ bàbá yìí ni ó ni mo ti wà lẹ́yìn rẹ̀ torí pé lódodo ni bàbá rẹ̀ tá má takú sí nǹkan lọ́rùn pé báńkì orí wọn ò ní gbẹ́sẹ̀ kúrò kọ́lọ́ọ̀ bá kọ́ bá mi ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́ọ̀ bá kọ́ mọ́ jẹ iṣẹ́ kọ́ mọ́ jẹ pé ọ̀rọ̀ Yunus àtàwọn olórí burúkú tí wọ́n ń pọn kálẹ̀ káàkiri kọ́lọ́ọ̀ bá kọ́ mọ́ fi dà wọ́n níṣẹ́ wọn ẹ bá mi níbẹ̀ lọ́hùn fún bàbá tó bí mi ni kọ́lọ́ọ̀ mọ́ jẹ kí ọ̀rọ̀ Yunus àti àwọn olórí burúkú tí wọ́n ń gbé wọn kálẹ̀ káàkiri tí wọn náà bá wà nínú ẹni tí ń gbé wọn kálẹ̀ káàkiri wọn náà ń bẹnu olórí burúkú tó bá wà náà tí ń gbé Yunus káàkiri kọ́lọ́ mọ̀ jẹ́ kí ìwà Yunus àti àwọn olórí burúkú tó ń gbé kálẹ̀ káàkiri kọ́lọ́ mọ̀ jẹ́ kán lọ rí fi ọ̀rọ̀ wọn àti ṣe sí wọn kán fi dáṣẹ bàbá mi lò níwájú Ọlọ́run ọba nítorí tí màá mọ̀ wí nìyẹn wọn ò tí ì comfort me directly what am I saying ṣé màá wá lọ rí fọlọ́pàá gbé wọn kí wọ́n trespass tó máa ní wọ́n lọ rí fọlọ́pàá gbé wọn trespass wọ́n fi bàbá mi ṣẹlẹ́rìí pa àwọn trespass wọ́n á mọ̀ gbé bàbá mi sínú mọ́tò pé Ẹ̀sùn police station Ẹ̀sùn kínní wà lórí jẹ́rìí court rẹ̀ wà lọ ṣe kínní wà lọ ṣe kínní what I'm doing is right torí pé gbogbo wọn ò níbi tó dáa ni tí wọ́n bá níbi tó dáa tó bá jẹ́ pé àwọn gangan fúnra ara torí Ọlọ́run náà fi ń ṣe kan wọn ò ní wọnú ilé onílé tí wọ́n bá ní ìran tó dáa tán bá ní ìtàn tó dáa tán sì ní ipa tó dáa kalẹ̀ ṣé lẹ́yìn náà ṣé kò sí nú tàn tó bọ́ nú tàn wọn nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ẹ̀yẹ́ tó bá wà lábẹ́ rẹ̀ ni o I don't know and I really don't want to know àmọ́ mo ń wẹni tí ó lówó rẹ̀ tó ipa ọkàn rẹ̀ ọba ẹ̀ tó pé mímí ni mo ṣe mo wá bá ẹ kí lọ fẹ́ ṣe mi wàláì tẹ bá rí adúrú voice note táwọn èèyàn ti ṣe ránṣẹ́ sí mi pẹ̀ládùá gbogbo yín ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí lórí mọ́ bẹ Ọlọ́run ọba àpadà sí aburú torí pé wọ́n ti ṣẹ́ ìpè àpadà sí aburú fún yín ẹlòmíì ò fi ọlá pìtẹ́nu yín ẹni tí ń sáré kó wọn ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run àtúnyẹ̀sẹ̀ wa tó wá sọ̀rin rẹ̀ jọ̀rọ̀ jíjì fún
ẹni tó ga náà wálẹ̀. àfi tí mo bá ní àní aburú sẹ́ni kankan mi. every bill gbogbo ntọ́lọ́ ọba dá ni mo bá àní aburú sí gbogbo ntọ́lọ́ ọba dá. wàláhì tí mo yín lóṣù àgàbà ṣe fà pẹ̀lú nígbà láàní aburú kankan sí. ntẹ́mi kàn mọ̀ ní pé ibi tó jókòó sí kì í ṣẹ̀tọ̀ rẹ̀ kó fẹ́ rẹ̀ lẹ́rù lẹ̀ period. àwọn tó fi kọ́ọ̀lù jí mi láàárọ̀ kùtùkùtù àwọn àlékún sàlám èèyàn tó torí irọ́ burúkú ọmọ mùsùlùmí pera rẹ̀ ní christian fẹ́mi sàlámù àlékún tí sálámà rẹ̀ tó clear tó sharp mo ní wà àlékún sàlám èmi tí mo pè é tí mo kì í yí o christian ni mí àwọn ẹ̀dá kùn ẹ fi bàbá ìmáàmù lẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa ṣe lọ kí lọ́kàn mi. mo wá bi léèrè mo ní gbogbo nǹkan fojú mi rí sọ pé àmì kọ́lọ́wọ́ bá kọjú kójú rẹ̀ náà ò rí tó bá ti sọ pé àmì nísìnyìí máa gbé jáde báyìí máa sọ̀rọ̀ pé mi ò dá sọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ wọn ní èèyàn yín lẹ́mọ́ tójú yín rí o bàbá kò ní ìdí kí n ṣàdùkí ẹ̀ṣẹ̀ mo ní voice note mo pass ẹ̀ jáde fáwọn èèyàn kan gbọ́ mo fi sórí platform àwọn èèyàn gbọ́ ó yẹ bí n tán fojú mi rí kọ́lọ́wọ́ bá kọjú kójú rẹ̀ kó rí bẹ́ẹ̀ kó wá sọ pé kí n ṣe sùúrù. That is it. tí mo bá ń jà torí nǹkan mẹ́ta àbí tí mo máa ń jà torí nǹkan mẹ́rin tí méjì bá ní kò sí tọ́kàn mi pẹ̀lú rẹ̀ kó kàn mí nù méjì yòókù tó sì tó kàn mí kò sẹ́ni tó lè pé kí n gbẹ́sẹ̀ kúrò ń bẹ́ẹ̀. mo ń jà torí pé wọ́n ń bú bàbá mi ni torí pé wọ́n yẹ̀yẹ́ bàbá mi wọ́n sì ní kó kàn mí bọ́n ṣe bú àwọn kí n jẹ́ kí wọ́n bú àwọn lọ kó kàn mí. mo ti yọwọ́ ń bẹ́ẹ̀. mi ò ń pín kẹ́nìkan kọ́ mọ́ lọ́ọ̀rẹ́ kírun níbi kankan rárá kódà bí yẹn bá ṣe tó bá fẹ́ mọ ṣọ́ọ̀ṣì yọ wọlé ní ìgbà tó bá délẹ̀ tán àjọmọ ọkùnrin sáàmù níta ni àjọmọ gbórin rímsì yẹn ni that is it kí ló fẹ́ dà mí láàmú sí. lọ́ba kódà kó jẹ́ pé ní eégún ilé náà ni níbo lẹ ti gbúrò rẹ̀ UK níbo lẹ ti gbúrò rẹ̀ Germany níbo lẹ ti gbúrò rẹ̀ ní US níbo lẹ ti gbúrò rẹ̀ ní Japan àbí níbo lẹ ti gbúrò rẹ̀ ní Taiwan lọ́ba níka ti kárí káàkiri nísìn mọ́à túrò ọ̀rọ̀ tó wà ń lẹ̀ túrò èmi tí mo ń sọ̀rọ̀ ni ẹ káàkiri kẹlọ lè rí ẹsẹ̀ kúrò pé kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ mọ́. Zubairu Muhammed Taofeek Zubairu ẹbí wọn léèrè nínú gbogbo wọn náà ta ló gbé Zubairu wọn jáde ọ̀nkù tèmi ṣiṣẹ́ sọ́jà mo dé mọ́ ṣiṣẹ́ Georgia tán ló káàkiri tán fi ẹ̀mí wọn lẹ̀ fún Nàìjíríà tọ́lọ́ pé kan kú ṣiṣẹ́ Georgia mélòó náà gbé ti gbúrò pé Zubairu kan ti lè lọ́ba ní kàkàn bẹ́ẹ̀ni kan ìdílé kan jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ kúrò tara yín jẹ tí wọn wà mọ̀ Zubairu ní ìsìnkú ti bẹ̀ẹ́ ni àwọn kan àmọ́ sọ pé ẹnìkan ṣe torí pé kí wọ́n bá wọn ṣe pláàni kalẹ̀ ẹni tó bá pláàni kalẹ̀ ẹni tó yẹn bá pláàni kalẹ̀ ni ó bá nà yẹn mi ò fẹ́ kórúkọ mi ó bàjẹ́ mi ò fẹ́ kórúkọ ìdílé mi ó bàjẹ́ lórí kíni lórí kíni lórí pé lágbájá ń jalè àbí lágbájá ń ba tìyẹn jẹ́ inú ni bí ni lọ́rọ̀ yín kò ka ìmọ̀ wá wù. But anytime bá tayò tẹ́ ń bá ta kite ẹ̀ wọ̀n pé no I'm intelligent. Wallahi lazim. I pretend not to know. Mo lè ṣetán láti embrace bẹ́ẹ̀ láti lè wá àlàáfíà fúnra mi àti láti lè wá àlàáfíà fún ẹbí. Ẹ̀yin èèyàn mi ẹ dákun tó lẹ́ mọ́jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ́jẹ́ kó dá yín láàmú. Mo fà Nábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀yìn. Kò wí kèmí Zubairu Muhammed Taofeek o. Ilẹ̀ ìjàngbara wípé Yunusa ó kú ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ilẹ̀ ìjàngbara pé pẹ̀lú ògo Ọlọ́run owó Ògbómọ̀ṣọ́ tí Yunusa kó yọ pọ̀ ilẹ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àwọn ìrìn míì tí mi ò tí ì fẹ́ rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí rẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ṣe mo tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ kúkú ti ṣàṣàṣà ní ìsìnkú ọ̀ràn mọ́ ẹ tún fọlọ́pàá gbé àbí. Unless if I don't know my right. Àfi tí mi ò bá mọ right mi ló kù. Kí ni right mi ẹ rò pé human being? My right is God Almighty tó dá mi.
right tí mo ní nìyẹn ìní Ọlọ́run bá mi tó dá mi wàláì gbogbo àwọn tẹ́tẹ́ ní ọkọ̀ tó ń kó kálẹ̀ káàkiri àwọn gan mọ̀ àwọn gan fúnra ara wọn mọ̀ tó bá ku àwọn nìkan ẹ̀mí wọn mọ̀ sọ fún wọn pé nǹkan táwọn ṣe yìí ṣé àwọn orí fi gbé odidi ìlú ló bá mi pò àwọn olówó àwọn alágbára àwọn ní gbogbo ẹ̀ nọ́mbà mi pò àtàwọn àfáà oníṣẹ́ ibi tó wà lọ́wọ́ gbogbo wọn nọ́mbà mi pò bí àdè ká tó wá pọ̀ àwọn ràdẹ̀ràdẹ̀ yìí mo ti sọ ọ̀rọ̀ yín síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n láwọn sinmi tẹ̀ràn sí wíwíwí lẹ́yìn agbo ẹ̀kọ́ kan jójó yín lẹ́yìn agbo àwọn wèrè tó wà lójú agbo gan ò tí ì jó tán táwọn asinmi kéékèèké kan fi sọ pé àwọn náà ṣe tán fẹ́ jó ẹjẹ́ àwa náà fẹ́ kan rí wa àwa náà fẹ́ kan mọ̀ wá tán bá mọ èyí tán tó bá tó ìjọ mẹ́jọ tó lọ rí kírun wàláhì tàláhì tán bá bí i dáa tán bá tó bẹ́ẹ̀ wípé bẹ́ẹ̀ ni àbòsí kọ́ lẹ́ fi ṣe ẹ lọ jímọ̀ mẹ́wàá léra wọn tẹ́gbẹ́ fi ṣe yídí mọ́ fọlọ́hún tẹ́gbẹ́ torí Ọlọ́run lẹ́ fi lọ jímọ̀ nù lẹ́kùlé o ẹ padà wáyé tó wá gbé wọn ní mọ́tò lọ ẹ gbé wọn mọ́tò lọ torí wọn ẹ sá lè gbé wọn sórí ọ̀kadà ẹ máa bá mi ṣírò rẹ̀ fún wa lórí látòrí títẹ́lẹ̀ ìtàn lọ́tàn dé ẹ bá mi ṣírò rẹ̀ kó dórí 10 pé ká máa gbé wọn lọ sí ká máa gbé wọn lọ ká máa lọ rí kí mu ibi tẹ́gbẹ́ tí mo pa bò sí ni ètí ẹ bá sábòsí Ọlọ́run ṣe rọrùn fún yín tí kì í bá sábòsí ó délẹ̀ lẹ́rí tọ́rọ̀ ń dùn láàrin ẹjẹ́ kan fi Taofiki lè Taofiki ọ̀dà sí mọ́ nísìsiyìí kẹ́ mọ́ wò wọ́n níran wọ́n ó lura wọn àbí tó wà lẹ́ẹ̀kọ́ ni wọ́n yẹ̀yẹ́ ara wọn yóò wá mọ́ di ìsonú ẹ̀kú ẹni tí ó màlúwà láṣẹ náà wọ́n mọ̀ ti tẹ̀lé bàbá lọ mọ́sálásí ní ìsìn lórí kírun tí wọ́n lè dá kírun àyílà lásàrè mọ́ gírígì wọn ń tẹ̀ ṣèṣì báwọn bí wọ́n ti ṣàlùwà lárí àwọn náà sáré ní ìsìn àwọn náà sọ pé àwọn náà bá wọn lọ loyalty owó tí wọ́n gbà àti peanut àbí promises tó wà lẹ́ no àbí wọ́n ní hope lórí nǹkan tó fẹ́ jáde tí wọ́n fi Ọlọ́run balẹ̀ hasbunallah wọ́n ní wọn wọ́kí Ọlọ́run bá tó fún mi Ọlọ́run bá tó fún mi tọ́lọ́run bá tó fún mi tí wọ́n bá dúndùn ìgbé àádá ni wọ́n bá tẹ̀lé no I could have been far away from this but mo ní ọ̀parí sí ṣé mi ò ní jẹ́jẹ́ níwájú Ọlọ́run bá àbí mi ò ní give account mi ìtẹ́ ṣe yẹ give account náà ṣé torí Ọlọ́run lè fi ṣe yàtọ̀ ẹ máa wo trap kan tó set fún mi ẹ̀yìn èèyàn kí n tó conclude ọ̀rọ̀ yìí níjọ́ kan láàárọ̀ ń jáde lọ nínú ilé mo wà nínú ilé pẹ̀lú bàbá mo jáde láti inú yàrá mo sì kí wọn routine gbogbo yẹn mo ń fetí gbọ́ mo ń rí countenance ìwà àti kankan mi ò kọ́ bí ara sí gbogbo ẹ̀ ó kọ ẹni tí wọ́n nà ká sí pé wọ́n ni mò ń bá wí mo kí wọn mo fẹ́ mọ̀ lọ bàbá wa pè mí mọ́ náà màá kàn dúró mo fẹ́ tọrọ kí nǹkan lọ́wọ́ rẹ̀ mo ní kí ni sóò lè ṣe fún mi mo ní tó bá jẹ́ pé nǹkan tí mo lè ṣe ni màá bá yín ṣe wọ́n tó bá di lọ́la màá fẹ́ kó múra dáadáa tó bá ti múra dáadáa láàárọ̀ ọ̀la kọ́ lọ rí kírun jímọ̀ lọ́jọ́ àgbo ka kírun jímọ̀ ní kọ̀ọ̀kan jáde kan lọ́ntì ẹ̀ yóò fi mọ̀ jẹ́ sí gẹ́gẹ́ pé àti wà láfíà fún mi mo ní ṣe ń tẹ́ fẹ́ nù wọn níbẹ̀ ni mo ní mi ò ní lọ kírun níbẹ̀ mo ní tó pípé ni páńpẹ́ ilẹ̀ èdè kalẹ̀ fún mi mo ní wàláhì tí mo sọ wọn ní páńpẹ́ ilẹ̀ èdè balẹ̀ ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ọjọ́ tí wọ́n ní kí n lọ rí kírun tí mo ní mi ká tó wá pé mi ò ṣe lè lọ rí kírun lẹ́yìn mi sàn mi ò lè lọ rí kírun no matter what it takes ọjọ́ tán ní kí n lọ rí kírun gangan ọjọ́ náà ni wọ́n gbé plákà jáde ní mọ́sálásí tẹ́ ń bú kábíyèsí what will have happened tí wèé ní ibà wà ń bẹ̀ mo wà against ìlú what will have happened tí mo bá wà ń bẹ̀ mo wà against ìlú nìyẹn tí wọ́n sọ pé that is what I want tí mo ní no nítorí tó wà lẹ́yìn several times bàbá ti wá bá mi salamu alaikum muhammadu náà ọmọ nǹkan tí mo fẹ́ yẹn ọmọ mi ni mo sùúrù ìwọ náà ọmọ mi ni mo fẹ́ pè é parípa jókòó kájọ padà wọn bàbá ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ kí ni yóò ṣe mo sùúrù mo sọ fún yín ìjọ tí mo sùúrù sọ̀rọ̀ sí ibi tí mo ti bí mi nìyẹn ẹ̀rí sì wà ń bẹ gbogbo àwọn èèyàn sì mọ̀ àwọn prominent people wà ń bẹ ìjọ tó sọ̀rọ̀ mo níbi tí mo gbé ti bí mi nìyẹn gbogbo sọ̀rọ̀ sí bàbá mi ó sọ̀rọ̀ olóṣòtì
ìjọ tó sì wá tíráàkì tán wá gbé mi alájì múrí ohun búrẹ́dì ó sì gbé mọ́pẹ́ ní kalẹ̀ báyìí tó sì bú yín dáadáa fídíò yẹn tẹ́yìn náà gbọ́ tó bá débi kí wọ́n sọ pé ilẹ̀ sùpọ̀ ọmọ yín àbí ṣé wọ́n ti gbàgbé ni the same people náà ni àwọn tí wọ́n pè wọ́n tán gbé wọn sórí screen tí wọ́n ń bú bàbá mi tán yẹ̀yẹ́ bàbá mi lórí screen àwọn náà ló tún padà lórí interview wọn torí nǹkan tó kìbọ̀ anybody lẹ́nu tẹ́ni kan mọ́ gbà kan mọ́ jẹ́ torí pé wọ́n fẹ́ rí ìṣubú Zubair Muhammad Taofeek àwọn yìí kan náà ni o tí wọ́n bú wọn tí wọ́n yẹ̀yẹ́ wọn gbé fọ́tò wọn sí i àwọn tí wọ́n ń pera wọn ní nǹkan tó ń pa wọn làwọn ọmọ bàbá ní sí wọn ò tí ì fijọ́ kan sọ̀rọ̀ rí pé ìjọ́ tó bá túbú bàbá wa àbí tó bá ṣe kí ní nǹkan tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ wọn ò tí ì ṣe rí èmi tí mi ò bú wọn náà ni mo wá dọ̀tá wọ́n ń pe orúkọ ọmọ mi àsọmọ wọ́n ń pe orúkọ ilé mọ́ mi àsọmọ inú ilé inú wa ń bí ẹ̀yin lórí pé mi wọ́n fi ń pè mí ẹni tí wọ́n ń pè tí fi ń bèèbú ẹ wá ń pọ̀n án ó dẹbi tuntun tẹ́ rí e ọlọ́run jẹ́ ká gùn lẹ́mí ará Ògbómọ̀ṣọ́ ẹ kú kọ̀tán lẹ̀ a ti kọ́ ìtànkálẹ̀ tí wọ́n mọ̀ fi ṣe àkàwé fáwọn ọmọ wàláhì làzim summa billahi la ilaha illa hu ẹni tó ń bú wọn la ilaha illallah muhammad nínú voice note kan tí wọ́n ṣe dámi sọ pé ìgbà tí bàbá sọ fún mi tí mo ní mi ò gbọ́ mo ti wọ́ máa lè nu sẹ́yìn ò tí ì wọ́ máa lè láti lọ rè mú ẹni tó bú bàbá yín tó gbé story screen fún ìhàn gbogbo ayé láti mú wá jókòó ti bàbá òun náà láti mọ interview rẹ̀ ìwọ ọmọ kọlẹ́wù èèlò lẹ́gbà àwọn èèyàn ń pè mí láti jọ́sọ̀ ń pè mí láti Búkúrú kí ló dé irú ebi wo ló pa bàbá débẹ̀ yẹn irú ìyàwó ló já àwọn àbúrò yín débi tó jẹ wọ́n dé yìí a ò bá yín ṣe ń já ò bá yín ṣe é sì wà lẹ́gbẹ̀ẹ́ kan inú ni bíbí yín sì tí wọ́n á jáde pọ́nbélé ẹ̀sìn tí wọ́n á bínú Taofeek tó wá bínú ìlú pébi tí ìlú ń lọ ní ẹni kọ̀ọ̀kan yìí that is it now ẹni kò ṣe bí tí ìlú wà lẹ́yìn wà nù orí ọwà dé sí Dubai wà forí sẹ́bà ẹ̀ka ti dé àbẹ kí la fẹ́ forí wọn ṣe bẹ́ẹ̀ ni kò sí ní tẹ́ fẹ́ forí wọn ṣe torí pé kò lè kàn yín mọ́ kódà kó ṣe pé lu onílù lẹ bá lẹ wà ń tẹ́ ẹ ṣe ọlá ń tẹ́ ẹ ṣe sílùú bàbá títí ń tẹ́ bá dé lu onílù gan ẹ̀ ò ní jèrè rẹ̀ torí pé ẹ wá burú fún bí tẹ́ ti bí yín dáadáa wọlé afẹ́ rí fún ìlú bí tẹ́ ti ń bọ̀ ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ ọkọ̀ rẹ ti jẹ́ ni wọ́n ní abuké ọlọ́lọ́hún fojú rẹ wò òun gan fúnra rẹ̀ bí léèrè pé kí lọ́ọ́ kọ́ sọ́lọ́hún èyàn ṣe checkmate ara rẹ̀ pé ṣé nǹkan tí mo ṣe so right ṣé nǹkan tí mo fẹ́ ṣe kéèyàn má ní single common sense láti fi rò ẹni tí ń bú bàbá yín ẹni tí ń yẹ̀yẹ́ ìdílé yín ó yẹ̀yẹ́ gbogbo lé lọ́ba níkà completely àwọn kan dìde àwọn onígbà ó sọ pé àwọn ẹgbẹ́ ìṣòwò wọn kò sẹ́lẹ̀sìn lára wọn kò sí kiri lára wọn ẹ wá tún wá pé kó wá jókòó tì yín báyìí kó àwọn bá yín sọ̀rọ̀ ẹ wá ní bàbá ló ń sọ̀rọ̀ bàbá kọ́ ló ń sọ̀rọ̀ kí ni yóò ní kankan ṣe pẹ̀lú bàbá ẹ̀yin ẹ̀yẹ dákùtù ọlọ́ ẹ má fi kọ́ bàbá lọ́rùn o bàbá ti lọ o wọ́n ti lọ àwọn tí wọ́n lè decide fúnra ara wọn tí wọ́n lè ronú kan ọ̀rọ̀ ara wọn fúnra ara wọn tí wọ́n ń torí inú ni bí ni Zubair Muhammad Taofeek torí ti Taofeek tí wọ́n ń wò ẹ bá bí wọ́n lè rí pé kí lẹ́sẹ̀ mi inú ni bí ni ní àbí kò ká ìmọ̀ wá wù náà bọ̀tọ́lọ̀ ọba ti ṣe báyìí fún mi ní ìsinyìí wọ́n á ti àwọn plans drawing down pé yíjọ náà ni ẹ ti náà ṣe èmi lọ́lọ́run tó dá yín ni ṣé mi lọ́lọ́run tó dá yín ni àbẹ́mi ni bàbá tó bí yín ni ẹ báwọn bàbá mi ṣiṣẹ́ kalẹ̀ táwọn ọmọ òjògùn ẹ̀ pé ní tẹ́fẹ́ jẹ lógún ní tẹ́fẹ́ jẹ lógún ní tẹ́fẹ́ jẹ lógún nìyí ṣé wọ́n sọ fún mi pé báyìí mo kógún kan mi ni
tínú bí yín sí àbí kọ́mpìnì kan lọ́wọ́ nílẹ̀ mẹ́tọ́ ẹgbẹ́ jẹ́ káyé tè taari ọkùnrin dànù láàrin wa torí tí kọ́mpìnì yẹn bá délẹ̀ ká mọ̀ gbé àbí lé àbọ́nà àbí bísínẹ́sì àbí kéne bí wọ́n léèrè pé kí ló wà nílẹ̀ tán fẹ́ pín tí mo ní ká má pín àbí tí mo ní ká má débẹ̀ tẹ́ bá ń pè yẹn ní foreman wọ́n fẹ́ ran sọ́run ni èèyàn kan sọ lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin olórí ẹbí eré bọ́bá bùkátà wàhálà ni ìlàgbàjà olórí ẹbí wàhálà ni bọ́dà mi ọmọ yín tó fẹ́ lọ lẹ́kọ̀ọ́ ọ̀nà ìfẹsọ̀ pé ẹ̀yin lẹ́jọ́ ẹ̀yin lẹ́ṣẹ̀ bàbá fún ṣé omi ni màá ná níjọ́ náà àbí màá domi sára ni ìní tọ́ bá kò mí láti nà ẹnìkan fẹ́ bá mi mọ mú ṣe náà lágbájá sáré yá mi sísì yá mi tọrọ yá mi kíní kan lórúkọ olórí ẹbí ẹ mọ̀ pé ẹrù kọ náà yọ kó lọ́rùn mi àbí ṣé kò ṣẹlẹ̀ rí ni ó náà kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ẹ wọ́n sọ pé lágbájá ẹbí mi ni ẹ wá torí nǹkan tó wà lẹ̀ àkọ́kọ́ ni pé àwọn tán strategize ara wọn láti pé wọ́n rò pé àwọn fẹ́ fall mi ẹ ṣe nítorí pé ẹlẹ́fẹ́ fall mi pé wọ́n bá ṣe kíní ọ̀tẹ̀ weak mi kò lè weak mi it make me get more stronger it makes me get more stronger wàláì gbogbo àwọn fídíò yẹn mo ti pa ilé ẹjọ́ it makes me look more stronger mo ti lọ́ọ́ lè fi kalẹ̀ àwọn ọmọ tẹ́ fẹ́ korúkọ wọn bàjẹ́ wọ́n padà wá rí pé iṣẹ́ tẹ́ ṣe kalẹ̀ nìyí wọ́n padà rí iṣẹ́ tẹ́ ṣe kalẹ̀ ní ogún tẹ́ pín kalẹ̀ fún wọn nìyẹn láti pé ká kọ̀yìn sí ìlú yẹn ti ẹ forí pamọ́ díẹ̀ fúnra rẹ̀ àkọsọ́wọ́ mi ń bẹ òyìn nífẹ̀ẹ́ kankan tèmi ń bẹ olúwa yóò sì káwọ́ gbéra yóò sì mọ bẹ́ẹ̀ ti ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe make sense nígbà tó lọ́wọ́ bò tí tó àṣírí yín fún mi. Don't say why am I talking? They come to the social media to come and useless me. Tí mo ń tẹnu mọ́ nìyẹn. I stand the opportunity ẹ lọ rẹ wá owó tẹ̀ mọ́ fáwọn bloggers yín. Ẹ lọ wá owó tẹ̀ mọ́ fáwọn bloggers yín torí every time màmá tó ti rántí omi nínú ìwà yẹn mi ò ní bu yín. Àmọ́ nínú ìwà ni tó yẹ pé màá mọ sọ ayé ló sì mọ rí pé nǹkan tí mo sọ yìí ó mọ̀ rí bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ tó tọ́. Ìwọ̀n bá mo ṣe sọ yín ní àwọn onílàákàyè wọ́n ti rọ́gbọ́n kọ́ nínú nǹkan tí mo sọ. bẹ́ẹ̀ ni abuké lọ́rọ̀ yín tọ́lọ́lọ́hún kọjú lè sóhun kí lòun kọ́ sọ́lọ́hún. ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ lórí fi ọkàn yín balẹ̀ wàláhì mi ò ní pẹ́ ní bọ̀dì lẹ́jọ́ wàláhì mi ò ní fa nǹkan kan pẹ̀lú nìkan ògiri mi ló lanu lálàǹgbà fi torí bọ̀ ẹ jẹ́ kó relax ara ẹ nínú rẹ̀ kó sinmi ilẹ̀ ti ṣú báyìí ilé kó sinmi àyè bá a mọ̀ tílẹ̀ bá mọ̀ tóòrùn bá ràn ó lè jáde kó gbà tiẹ̀ lọ. onílàáká ẹ̀ ní òye ní nǹkan tí mò ń sọ but ojú àpáni ó lè jójú ara my God not to me intense fún pé kó má bàjẹ́ mo ti I've seen how much you spoil it ẹ ti bàjẹ́ àtúnṣe wo lẹ fẹ́ wò mẹ́ ọ̀nà wo lẹ fẹ́ gbégbà láti fi ṣàtúnṣe àwọn tán mọ̀ wá lẹ́bi ní ti ń pè àbí lágbájá kọ́ ni àbí ta ló sọ ọ̀rọ̀ yìí àbí ta ló burú wà yìí bàbá ò lè rán wọn níṣẹ́ tán rán wọn rán ra wọn ni bí bàbá bá ṣe ìran wọn ò lè control ara wọn ṣé bàbá ní ọlọ́rí gbá àmọ̀tẹ́kùn wa àwọn tó ń sanwó àmọ̀tẹ́kùn lọ́jọ́ ní time fún pé ìgbà báyìí ni kò gbé ìgbà tó dé tán ni wọ́n pe ara tó ní kọ́ mọ́ bọ̀ time sì wà fúnra wa torí pé ọlọ́run jẹ́ kẹ́mi wógun á tún ní time láti ká tún sọ mọ́ àmọ́ analysis tí ó jáde lórí eléyìí a ó ṣe débi pé àwọn tí ò bá tí mọ̀ nínú àwọn ọmọ náà padà bá nínú tán ìpè ẹ mú ọwọ́ ara yín ẹ sì fi tú ọ̀rọ̀ ara yín lánàá wàláì tàbí àìsàn òbí láì lè ṣe láì mi ò ní kankan tí mo lè fún anybody tẹ bá béèrè lọ́wọ́ èèyàn tó bá fún yín ọlọ́run ní tẹ́ jẹ́ ń bẹ lọ́wọ́ rẹ ni tẹ bá béèrè lọ́wọ́ èèyàn tí ò bá fún yín ọlọ́run fi sọ́dọ̀ rẹ ní ẹ má bànújẹ́ bàbá sì wà lọ́wọ́ ẹnìkan tó ní kò sí lọ́dọ̀ ẹlòmí ọmọ tó ní bàbá òun ọ̀la ni ọmọ tó ní ìyá òun ò lówó lọ́wọ́ ẹnu rẹ̀ ló wà yún
àmọye àwọn olówó èmi mọ ẹnìkan nígboro búburú tí wọn wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá ń rajà lọ́wọ́ rẹ̀ báyìí máa rákòrò lórí owó báyìí ni láti fi fún yín lọ́jà láti fi gbowó ọ padà orí tiẹ̀ láti kọ́kọ́ rí járì ìbólà tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mọ́ lórí rapálí tí ń rapálí ta and so is it a new thing nítorí ò ná ọlọ́ọ̀ ní kankan ológun ọmọ ní ìsìnkú ọ̀nà ọlọ́ọ̀ ní kankan ní ìsìnkú ọ̀sọ́dá gan ológun ọmọ ọ̀nà ọlọ́ọ̀ ní kankan tó fi sọ́dá gan olówó ọjọ́ òun kò ná ọlọ́ọ̀ ní kankan láti sọ lágbájá olówó ọjọ́ òun nù tálíkà páálí inú eléyìí ní ìsìnkú ọ̀nà ọlọ́ọ̀ ní kankan láti fi ẹnu rẹ̀ sínú ọ̀rọ̀ sọ tí ó sọ láfún use your common sense. Èèyàn tẹ́ bá wo nǹkan tí mo ṣe this is how I am this is me for you I don't pretend mo ṣe rí ni mo ṣe ń sọ̀rọ̀ títí I don't pretend mo bá di láburú lọ́kàn mi sọ anybody kọ́ lọ́wọ́ bá kó jẹ́ ká burú nǹkan mọ́ bá ní ẹni tí mi ò ṣe fún directly mo ṣe fọmọ rẹ̀ kájú wáyé kò sí ẹni tí mo ṣe directly kò sẹ́ni tí mo ṣe directly fún gbogbo ẹnu mo sọ kò sẹ́ni kankan nu wọn tí mo ṣe directly tí mo ṣe fún mo tún ṣe fọmọ. Ẹ má dárúkọ lọ́ba níkà wọ́n ṣe ní ìsìn social media ní ìsìn wọn sọ pé bàbá lọ́ba níkà lọ́wọ́ kírun lẹ́yìn ìmáàmù ìyẹn lẹ́ ń fẹ́ torí wọ́n sàn fẹ́ pẹ́ pàwọn làwọn mọ̀ gba glory ẹ fẹ́ gba glory níbi tẹ́ ẹ̀ ṣiṣẹ́ sí. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.